Òṣèré orí ìtàgé ilẹ̀ wa yẹn Lizzy Anjorin ó máa ti padà sọ̀rọ̀ eléyìí tó sọ yìí lágbára. Ẹ bá ń share fídíò yìí kó kára lé kó kára oko káwọn ènìyàn mọ̀ tí Lizzy tún sọ. Ẹ̀yin abiyamọ ayé, ọ̀tá bí ọ̀rẹ́, ọ̀rẹ́ bí ọ̀tá kò máa ní gbètì wá. Tó sì jẹ́ pé Lizzy àti Ìyábọ̀ Òjó wọ́n ti fìgbà kan jọ́rẹ̀ẹ́ rí tọ́ta wọn wá gbóná girigirigiri báyìí. Gbogbo ènìyàn ni wọ́n ti ń wò pé kí ni Lizzy fẹ́ sọ lórí Return of Varizo eléyìí tí Ìyábọ̀ Òjó tó premier ẹ̀ eyín lọ́sẹ̀ tó lọ. ń tu pẹrẹpẹrẹ ọ̀rọ̀ fún yín ń wà play fídíò Lizzy Anjorin gangan fún yín tó jẹ́ wípé yóò fi jẹ́ wípé ẹ̀yin gan gbọ́ lẹ́nu rẹ̀ gangan. Wọ́n lẹ́nu onípọ̀n láti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tà. Kó má dàbí ìgbà pé mò ń sọ̀rọ̀ lásán. Ìkọ̀kọ̀ gbé yín débẹ̀ láti ẹnu Lizzy gangan. Tí n bá wá dé ń wá tú àwọn àṣírí kan tẹ́yìn go mọ̀. Ẹ̀yin náà mọ̀ pé oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ níbi Return of Varizo. Bí ọ̀rọ̀ òṣèré orí ìtàgé wa méjèèjì èèyàn Tóyìn Abraham àti Fúnkẹ́ Akíndélé tí wọn ò kíra wọn, Lizzy Anjorin sọ̀rọ̀ lórí eléhùn. Kí ló tún sọ̀rọ̀ lórí ẹ̀? Ẹ má jẹ́ tí ìpọ̀ lọ́rọ̀ torí ń padà wá ṣàlàyé gbogbo ẹ̀ fún yín, ntẹ́ ẹ̀ mọ̀ àti ntẹ́ ẹ rí àti ntẹ́ ẹ gbọ́ ìwàsá. Ẹ kọ́kọ́ gbọ́ lẹ́nu Lizzy gangan, mò ń bọ̀ ná. Orí pé flop, orí pé wọ́n sọ̀rọ̀ ṣẹpẹtẹ ni mọ́. Orí pé wọ́n sọ̀rọ̀ ṣẹpẹtẹ ni mọ́. Bí ìgbà tí Ràkúnmí àti iye oníjógí pawọ́pọ̀ zinc ṣẹpẹtẹrì náà dẹ̀ ní target ó fẹ́ gba number 1. Ṣẹpẹtẹrì náà dẹ̀ ní target ó fẹ́ gba number 1. Ó gbọ́dọ̀ displace number 2 kó gbé súnmọ́ number 1 ó ṣẹ̀ wá ré number 1 nípa lẹ́sẹ̀. Ṣùgbọ́n ṣẹpẹtẹrì 2 gé 4 ló fi ṣe àti 1 àti 2 ló ré nípa. Lórí burúkú làwọn ẹ̀ géèmù burúkú náà ń gbà. Òbòdè láìfọ̀ yìí. Àbúrò burúkú lélẹ̀ ìdájọ́ sùn jẹ. Jealousy kí. Wèrè lélẹ̀. Jealousy kí ni. Ẹ jẹ́ n wá gbé yín débẹ̀ tán pátápátá kí n fún yín ní analysis tó yá wèrè. Ẹ̀yin náà mọ̀ wípé Lizzy Anjorin orúkọ tí máa ń pè Ìyábọ̀ Òjó ó ní sẹ̀pẹ̀tẹ́rì. Orúkọ tó fún Tóyìn Abraham ó ní Ràkúnmí onígbáná. Kò tí ì wo ọkọ fún Fúnkẹ́ ọmọ Akíndélé. Ẹ wá máa farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi fún analysis tó ṣe. Ó ní pé Fúnkẹ́ Akíndélé òun ni number 1. Ṣé mọ̀ pé òun ló make 2 million gross profit. Number 2 ni Ràkúnmí onígbáná. Ó ní pé Ìyábọ̀ Òjó gangan ló dá wàhálà lẹ̀ láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. Nítorí kíni? Ẹ farabalẹ̀. Ó ní nítorí pé sẹ̀pẹ̀tẹ̀rì fẹ́ gba number 1 mọ́ Fúnkẹ́ ọmọ Akíndélé lọ́wọ́. Mo gbé yín débẹ̀. Ẹ máa tí ì gbé yín débẹ̀ tán ẹ tún máa bá mi kà lọ. Ó wá ní pé ẹ̀yin náà mọ̀ pé Ìyábọ̀ Òjó ó fi ọ̀rọ̀ kan síkànnì ayélujára nípa àjà tó wà láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. Kí ni Ìyábọ̀ Òjó sọ? Ibì kan mò ń lọ o. Ó ní pé òun ti kọ́kọ́ bá wọn parí ìjà táwọn méjèèjì ń ṣe dáadáa síra wọn kó tó wá di pé ìjà náà tún gbóná girigiri. Ó ní strategy Ìyábọ̀ Òjó ni pé Formula 2 gé 4 ló lò tó fi ré number 1 lẹ́sẹ̀ ó ré number 2 lẹ́sẹ̀ ó wá fẹ́ gòkè. Ẹ gẹ́ẹ̀tì analysis yẹn. Ó ní wípé ní tí Ìyábọ̀ Òjó ṣe ni pé láti lè tèèkì number 1 àfi kọ́kọ́ di ọ̀rẹ́ pẹ̀lú number 2. Ó ló wá lo number 2 eyín Ràkúnmí onígbáná tó ń pè ní Tóyìn Abraham. Ó lò ó láti ẹ́ńtà Fúnkẹ́ Akíndélé. Ó ní gbogbo ìjà tó kọ́kọ́ parí pẹ̀lú wọn ó ní sàkámàjẹ ni. Ṣàwá lè sọ pé òótọ́ ni Lizzy Anjorin sọ bí? Ilé ìwà lé o.
ẹ jẹ́ á máa wo ohun tí Return of Barrister ẹ jẹ́ á máa wo ohun tí yóò mú bóyá yóò wá pawó ju fíìmù Fúnkẹ́ ọmọ Akíndélé lọ. Ẹ rí i pé ọ̀rọ̀ náà ti ń kẹnu bọ̀ báyìí. Àwọn kan sọ pé òótọ́ díẹ̀ wà níbi tí Lizzy Anjorin sọ. Àwọn kan ní àgbẹnukú nípa Lizzy Anjorin kú lọ èèyàn tí wọ́n ń pè ní jealousy, pé ó ń dùn ún bí wọn ò ṣe máa pè sí àwọn occasion ńláńláńlá nínú Nollywood mọ́. Ṣùgbọ́n Lizzy ní ó rí bẹ́ẹ̀ o, pé bọ́rọ̀ ṣe jẹ́ gangan lòun ṣe ń sọ̀hún. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ yìí pé Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó wọ́n ti fìgbà kan jọ̀rẹ́ rí. Ṣé ká wá sọ pé ó ti rí Ìyábọ̀ Òjó tán ni, àbí ká sọ wípé Lizzy kan ń wá tamọ́ mátamọ́ ni? Ọ̀rọ̀ yìí ti le o. Ẹ̀yin olólùfẹ́ mi, kí lè ro tiyín lórí eléyìí? Ǹjẹ́ yín gba ẹni tí Lizzy Anjorin sọ gbọ́ pé Ìyábọ̀ Òjó fẹ́ gba nọ́mbà 1 mọ́ Fúnkẹ́ Akíndélé lọ́wọ́ ló fi dájà álẹ̀ láàrin Tóyìn Abraham àti Fúnkẹ́ Akíndélé? Ẹgbọ́n àárín yìí dáadáa, ó lóun ló dájà álẹ̀. Kí lè ro tiyín? Ẹ share fídíò yìí káwọn ènìyàn náà fi èrò wọn sí kàn ní abala àríwísí. Kájọ fi ọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ pé ǹjẹ́ lẹ lérò pé ọpọlọ wà nù Lizzy sọ àbókan tiẹ̀ mátamọ̀ ni láti lè pé káyé ọ gbọ́, àbẹ́yìn tí ẹ̀ wò yí pé jealousy ló ń dà láàmú bí? Tó pé àwọn tó jẹ́ fáǹsì Ìyábọ̀ Òjó wọn ò bá mú léré o. Wọ́n ń jẹ́ kó yé Lizzy pé gbogbo ohun tí ń sọ yẹn pé àtàmọ́ mátamọ̀ ni, irọ́ pátápátá òtún bá ń tẹ́ ni. Eléyìí làwọn ènìyàn tún gbéyàwó níkànnì ayélujára o. Lérò tèmi, èmi ń wò wípé èmi ò fẹ́ lérò pé òótọ́ ni Lizzy ń sọ. Torí pé tí Ìyábọ̀ Òjó náà fi síkànnì ayélujára, ó ní ibi tó le dé. Òun bẹ Fúnkẹ́ Akíndélé, òun tún bẹ Tóyìn Abraham pé kí wọ́n tiẹ̀ parí ìjà láàrin àwọn méjèèjì. Ó ní ṣùgbọ́n àwọn méjèèjì sọ dúró lórí pé kí ni o, pé àwọn ò rẹ́dí àti parí ìjà. Ntọ́pamọ́ kedere lójú Ọlọ́run. Ẹ dẹ̀ mọ̀ pé lóòótọ́ ni wọ́n sọ pé industry Nollywood nǹkan kì í bẹ o. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé orogún òwò lóòótọ́ orogún tó le ni, orogún òwò orogún tó le ni. Kí lè ro tiyín lórí eléyìí? Ẹ lọ sí abala àríwísí èèyàn tí wọ́n ń pè ní comment section. Ẹ drop comment tiyín lórí ti Lizzy, lórí analysis tó fi ilẹ̀ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó, Lizzy Anjorin àti Fúnkẹ́ ọmọ Akíndélé eléyìí tó ṣẹlẹ̀ ní Return of Barrister. A tún máa rí iná.